Aláròyé máa wí o. Èèmọ̀ ìyàwó ọ̀ṣìngín bínú gé kínní ọkọ ẹ̀ dànù. Kàyéfì ní ọ̀rọ̀ ìyàwó tuntun kan Habiba Ibrahim tó fi àìjà tàbí ìkùnsínú kankan bínú gé nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀ ọ̀gbẹ́ni Salisu Idris ẹni 40 ọdún dànù. Lọ́jọ́ 26 oṣù karùn-ún ọdún yìí ni obìnrin náà yọ ọ̀bẹ tí kínní abẹ́ ọkọ ẹ̀ ní kété tí ọkùnrin ọmọ bíbí ìlú Kudan nípínlẹ̀ Kaduna náà tó ń fi ọ̀kadà gígùn ṣe ṣẹ́ṣe darí láti mọ́ṣáláṣí tó ti lọ kírun ìdájí tó sì gé kínní ọ̀hún dànù. Idris ṣàlàyé pé gbàrà tóun dé láti mọ́ṣáláṣí orí bẹ́ẹ̀dì lòun lọ fẹ̀yìn lé láti lè nọra díẹ̀ kí àsìkò tí òun yóò lọ síbi iṣẹ́ tó àfi bíyàwó ọ̀hún ṣe bẹ́lẹ̀ òun lórí gìjà lójijì. Kò sì ṣe méní kò ṣe méjì ọ̀bẹ ló fàyọ tó gbé lé nǹkan ọmọkùnrin òun tí kì í bá sì ṣe tàwọn aráalé tí wọ́n gba òun kalẹ̀ nígbà tí wọ́n gbọ́ ariwo òun ni níṣe ni obìnrin náà ìbá gé e jábọ́ sílẹ̀ pátápátá. Ó ní ìwà ìyàwó òun jẹ́ ìyàlẹ́nu ńlá fóun nítorí oṣù 4 sẹ́yìn làwọn ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó bẹ́ẹ̀ ni àwọn nífẹ̀ẹ́ ara àwọn dáadáa kò sì sí ìjà kankan tàbí èdè àìyedè láàrin àwọn ṣáájú àsìkò tó hùwà burúkú náà. Idris tún sọ síwájú sí i pé lọ́wọ́ yìí ọ̀rọ̀ ipò tí mo wà àti ìlera mi ló bá mi ẹ̀rù àti túnfẹ́ ìyàwó ń bà mí nítorí ohun tó ṣẹlẹ̀ yìí. Ilé ìwòsàn kan lágbègbè Kudan nílùú Kaduna ni wọ́n sáré gbé Idris lọ àmọ́ tí wọ́n darí wọn lọ sí ilé ìwòsàn ńlá General Hospital tó wà ní Makarfi. Lẹ́yìn náà ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ wá tarí ẹ̀ lọ sílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ti fásitì Ahmadu Bello ní Ahmadu Bello University Teaching Hospital tó wà ní Zaria nípínlẹ̀ Kaduna níbi táwọn dókítà ti ń gbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀. Ìyá Idris, arábìnrin Rabi Salisu tó wà pẹ̀lú ọmọ ẹ̀ nílé ìwòsàn sọ pé ọ̀rọ̀ náà bá òun lójijì nítorí ọmọ òun kò ṣe àròyé kankan nípa ìyàwó ẹ̀ létí òun rí tàbí kó tilẹ̀ sọ̀rọ̀ rẹ̀ láìdárí. Ọ̀rọ̀ náà bá àwọn òbí ìyàwó ọmọ mi náà lọ́kàn jẹ́ wọ́n sì ti ní àwọn máa yanjú ọ̀rọ̀ owó ọsibítù gẹ́gẹ́ bí màmá náà ṣe wí. Ṣá o, àwọn agbófinró ti fi páńpẹ́ òfin gbé obìnrin náà kó lè ṣàlàyé ohun tó mú hu irú ìwà ọ̀dájú bẹ́ẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.